àǹtí Ṣeun ẹ gbà mí nímọ̀ràn o orúkọ mi ni David mo pàdé ọmọbìnrin tí a jọ ń fẹ́ra wa ó sọ fún mi pé òun ti bímọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì gbà láti fẹ́ ẹ gbà tá à ń fẹ́ra wa ní ọkọ ẹ̀ tó bímọ fún gbọmọ lọ́wọ́ ẹ̀ kò sí ilé ọkọ o ilé àwọn òbí ẹ̀ ló wà o wọ́n fi gbọmọ lọ́wọ́ ẹ̀ o lẹ́yìn ìgbà yẹn ọjọ́ tún bẹ̀rẹ̀ àníyàn wa lọ ó wá kí mi ní ọ̀dọ̀ mi ó lu ọ̀sẹ̀ kan nígbà tó padà lọ́bẹ̀ ó rí pé òun ti lóyún ó sọ fún mi mo lọ yọjú sí àwọn ẹbí ẹ̀ wípé èmi ni mo fún lóyún o after a month ó wá kó pẹ̀lú mi èmi dẹ̀ ń gbé lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi obìnrin ọmọ méjì ni wọ́n ti bí ọkọ wọn ti kú ibẹ̀ ni mò ń gbé mo sọ fún wọn ó ní kó máa bọ̀ kó kò sí wàhálà a jọ ń gbé láìsí wàhálà láìsí ogun kò lè ṣe anything oúnjẹ wà ní gbogbo ẹ̀ wà ń lé o àfún ní 1000 tí máa ti ń jáde torí kò lè ṣe nǹkan kan everyday ló ń gba 1000 kò lè ṣe anything oyún yẹn gbógan ìgbà tó yá ó sọ fún mi pé òun fẹ́ lọ gba ọmọ òun mo jẹ́ sọ pé kó ní sùúrù pé tó bá bímọ tí o gbẹ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ á gba ọmọ ẹ̀ kò gbà ó lóun fẹ́ gbọmọ òun ni mi ò mẹ́ńtò ràn lọ́wọ́ wọ́n lọ sí rédíò station wọ́n lọ gbogbo ẹ̀ ó ṣàgbà ọmọ ẹ̀ mo wá sọ fún ẹni tá à ń gbọ́dọ̀ pé báyìí àwọn mi fẹ́ gbọmọ ẹ̀ wá ní ibo ló ń gbé bọ̀ orí ìbàyìí náà ni wọ́n ní rárá o pé ọmọ tó fẹ́ lọ fìjà gbà kó má gbé wá síbí o ìyẹn àǹtí mi ló sọ bẹ́ẹ̀ pé ká má gbé ọmọ yẹn wá sí ibẹ̀ yẹn o ọmọ tó fi ìjà gbà pé kó ní sùúrù o tó bá ti wàá bímọ tán àti wàá gbọ́ o ìyàwó mi ò gbọ́ o ó ṣàlọ gbọmọ náà wà àǹtí mi dẹ̀ ti pé ẹni tá à ń gbọ́dọ̀ rẹ̀ wípé tí kankan bá ṣẹlẹ̀ sí ọmọ yìí kó má pe òun o torí òun ò ní dá sí o àwọn ti rírú ẹ̀ rí o tó lọ fi wàhálà gba ọmọ nígbà tó ń gbọmọ tán àwọn bẹ̀rẹ̀ sí ń sick o bẹ́ẹ̀ sì ni èmi kò bẹ́rẹ̀ mo fẹ́ send ìyàwó mi lọ sí ìlú French torí French ni grandma wa wà àbí kí mo ṣàfẹ́ ṣe wọn kọ́ bẹ̀ pé bóyá kó bá lọ sí French àǹtí Ṣeun nígbà tó gbọ́mọdé ẹni tá à ń gbọ́dọ̀ sọ pé ká máa lọ wípé a lè gbọ́mọdé sọ́dọ̀ tòun o pé ẹ̀gbọ́n mi tó jẹ́ kóun mọ̀ mí ó sọ pé kí bá ti gbọ́mọdé pé kó má òun ò ní dá sí o kó tí wàhálà bá ṣẹlẹ̀ tẹ́gbọ́n ò bá dá sí ta ni mo mọ̀ mọ́ ẹ èmi ṣáà fi wọ́n sílẹ̀ mo lọ síbi iṣẹ́ tèmi torí kò ní mo ti ń ṣiṣẹ́ ó wá pè mí ó ń sunkún pé kò tiẹ̀ yé òun mọ òun mọ̀ nǹkan tóun fẹ́ ṣe o wọ́n ti ní kóun máa lọ kóun kó òun ilé kóun máa lọ o mo ní yẹn kí ló fẹ́ ṣe báyìí nìsín bóyá kó máa lọ sílé yín o má wọrí màmá á fún ẹ lówó oúnjẹ ń bẹ o wá dẹ̀ bímọ tí wọ́n bá tó gbà àwọn kinní kan o ó sáà ń sunkún àǹtí Ṣeun kí ni kí n ṣe ṣé kí n gbalé mi ìfún ni pẹ̀lú ọmọ yẹn tí kò ní sí wàhálà because àǹtí mi tí mo ní náà ló sọ pé àwọn ò ní dá sí yìí o àti gbalé fún kọ́ ni problem mi o bí ó ṣe pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ọmọ tó gbà yìí ẹlẹ́ẹ̀kejì ṣé kí n lọ sí French lọ́dọ̀ grandma mi kó lọ máa gbé bẹ̀ tó bá dẹ̀ dé bẹ̀ grandma mi á béèrè pé ta ló lọ ọmọ ẹ sì mọ̀ pé mi kọ́ ni mo ní ọmọ ṣé kí n gbalé fún àbí kó máa lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ ná ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn àǹtí Ṣeun ẹ là mí lóye owó ni kí n ṣe ń bẹ̀ ṣé kí n gbalé fún kí n lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ àbí kí n lọ sí French tó bá lọ sí French grandma mi máa béèrè pé ta ló lọ ọmọ ẹ sì mọ̀ pé mi kọ́ ni mo ní ọmọ.